tó bá ti ń bá obìnrin kan sùn pẹ́ tó bá yá àwọn sex organ àwọn okó yẹn àwọn òbò wọ́n máa ń mọ ara wọn, wọ́n máa ń mọ okó máa ń mọ òbò tó ti ń wọ̀ tipẹ́tipẹ́. A time will come ṣe mọ̀ wípé òbò kì í gbó, ẹni tó lóbò ló máa ń gbó, bẹ́ẹ̀ okó máa ń gbó. Gbígbó táwọn èèyàn máa ń fi pé òbò ń gbó òun ni pé dryness tí menopause bá dé, wrinkleness, then àwọn lábíà yẹn máa wà wrinkle, wọn á ugly, wọn á ṣe kínní, bẹ́ẹ̀ kò mí ìpókò ò ní wọbẹ̀. Kò sí bóbìnrin ṣe darúgbó tó okó sì máa wọnú ara ẹ̀. Once you take care of your dryness with lubricant and àwọn nǹkan tí ó wà recommended tó ráwọn mí olóríṣiríṣi nǹkan, go to pharmacy store, go and get water-based lubricant. That one is okay. Then ọkàn rẹ ó gbúdọ̀ ready. That's what a woman needs. Bẹ́ẹ̀ okó máa ń gbó tí ọkùnrin bá ti ń dàgbà. Time erection fi máa ń dúró tẹ́lẹ̀ yẹn, time yẹn ò ní tó time yẹn mọ́. Then pyrrhonal disease máa setting. Okó yẹn tiẹ̀ lè mọ́. Especially tó bá ti jẹ́ òbò tó ti ń bá sùn for 50, 60, 70 years. Àbí òye yín sìn. Nígbà tí Dáfídì tá a sọ fún wa pé ara rẹ̀ ò yá, àwọn tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n, àwọn professor, àwọn doctors ìgbà yẹn tán mójútó ọba, wọ́n ní ara ọba tutù, let us bring a damsel to keep him warm. Wọ́n ní kán jẹ́ ká mú obìnrin kan wá tí yóò mú warm. Wọ́n ní wọ́n wá mú Abíṣáígì wá. Ó tó dìgbà yẹn ó ti fẹ́ Abigail, ó ti fẹ́ Bathsheba, ó ti fẹ́ àwọn ìyàwó. Kí lẹ́tọ̀ mú kan náà àwọn ìyàwó ẹ̀ wá kára rẹ̀ lè keep warm. But unfortunately ìgbà tó mú Abíṣáígì, the Bible says he could still not be kept warm because bàbá ti fẹ́ máa log out ni. Tí ò bá ń ṣe pé bàbá ti fẹ́ join ancestors wọn, Abíṣáígì will have kept him warm because Abíṣáígì is a new woman. Abíṣáígì is a damsel. Ọmọdé ni, number one. Then ó tuntun kì í ṣe ara àwọn tó ti fẹ́ tẹ́lẹ̀. Bí sexual nature ọkùnrin ṣe rí nìyẹn. Ọkùnrin tó kọ́ ẹ̀ ò bá le pẹ̀lú ẹni tó fẹ́ mọ́. Tó bá fẹ́ yàwó mi, tó bá bá yàwó mi yẹn sùn, okó ẹ̀ máa le ju ti old one lọ. Ó wá lè lo influence mi yẹn láti lè fi sínú archive sí memory ẹ̀ láti lè rí the former woman yẹn náà. I'm telling you, tó bò bá pé òbò máa ń pa okó, ara àwọn nǹkan tí máa affect sexual nature ọkùnrin ni òbò ẹyọ kan. It is scientific. But tó bá feel pé due to your religious belief or financial capacity or due to logistic, obìnrin kan náà ló fẹ́ stick mọ́, tó dẹ̀ rí wípé o ti ń ní diminishing interest nínú ẹ̀, then you can fast. Fasting náà lè ṣiṣẹ́. Then you can travel. Àwọn tó máa ń travel tó yẹ pé ọkọ ń gbélé, wọ́n máa ń dé weekend, wọ́n máa ń dé month end yẹn ni, wọ́n lè ṣúra wọn. Then tẹ́ bá kíyèsí àwọn pastor, ẹ rí i pé most wọn àwẹ̀ náà máa ń gbà ní gbogbo ìgbà. So ìyàwó wọn lè ṣúra wọn. Àfi ìyàwó pastor tí ò bá kí ń gbà fọ́kọ ẹnìkan lọ́kọ ẹ̀ lè wò ta. Tó bá jẹ́ nature ká gbààwẹ̀ ká gbàdúrà yẹn, pastor lè fẹ́ yàwó kan fún 100 years. Bẹ́ẹ̀ tí ìyàwó yẹn bá wá ń deprive ẹ̀, pastor lè wá wò ta. Bẹ́ẹ̀ ló ṣe máa ń fà á tó jẹ́ pé àwọn pastor bóyá torí ẹ̀gan scripture ṣe ní ẹni tí ó bá darí ìjọ kó jẹ́ ọkọ aya kan. Because ìjọ wàá pray, wàá fast, wàá ṣe àwọn ọmọ ìjọ akẹ́jọ́ wá oríṣiríṣi challenges, oríṣiríṣi nǹkan. So pastors máa wà busy. Bọ́n ṣe busy yẹn gan, ẹlòmíì lè má rántí tiẹ̀ mọ̀ pé òun níyàwó. So because of pé iṣẹ́ ìjọ, responsibility ìjọ, congregation, gbogbo ẹ̀tàn mójútó, lọ́lọ́run fi recommend bóyá Paul gan ló sọ fún Timothy. Not really pé Ọlọ́run sọ pé ni Paul ṣe sọ fún Timothy pé àwọn tí wọ́n bá jọkọ aya kan nínú ìjọ yàn wọ́n as adarí kẹjọ mọ́ tukọ̀ ọjọ́. Toró ti mọ̀ wípé ìyàwó fún rẹ̀ gan ministry ni lọ́tọ̀ plus ministry. Àwa jẹ́ two. Pastor mi tán bá wà kíáfù. Iṣẹ́ ìránṣẹ́ lè gbé wọn lọ débi pé wọ́n ní rántí ilé wọn. Imagine kí yẹn wá ní méjì kó ní mẹ́ta. Àwọn obìnrin yẹn wọ́n máa wà deprive. N tó ṣẹlẹ̀ láàrin yẹn nìyẹn, kì í ṣe pé bóyá ẹ̀ṣẹ̀ ni tí gbogbo yín fẹ́ ya mí jẹ. So back to nǹkan tí mò ń sọ ni wípé ìlérí tẹ́ ń ṣe fún àwọn obìnrin, ẹ kàn ń fẹ̀mí ara yín wéwu ni. Ìlérí pé ìwọ nìkan ní ń fẹ́ kinní kan yẹn, oore ọ̀fẹ́ ni obìnrin lè ṣe, but ó lójú ọkùnrin tó lè ṣe. Ó lójú ọkùnrin tó lè ṣe nísìn. Àmọ́ bóyá òótọ́ ni pé ó rí pó cheat báyìí nísìn because we were not there.
ó ti kú sìn story nìkan là ń gbọ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ òótọ́ ni kí ló mú kóbìnrin yẹn feel pé òun lè dáná sun because ó wò pé ó ti betray òun ni ó wò pé ó ti ṣèkà fún òun ó ti rí nírí pé ọkùnrin yìí ṣe yàn gidi ó ti rí nírí èṣù because why ìlérí tó ṣe fún yẹn ó ti stick mọ́ nínú ọkàn ó ti gbẹ́kẹ̀lé ìlérí yẹn ẹni tó bá ṣèlérí fún especially obìnrin ṣe rí àwọn obìnrin we are emotional being a kì í fẹ́ ronú beyond the promise téèyàn bá fún wa a kì í fẹ́ imagine ká gbé promise yẹn sí orí level báwo lẹni ṣe fẹ́ achieve nǹkan yìí ẹni tó ń ṣiṣẹ́ tó ń gba salary 50,000 tó wá promise ẹ pé wọ́n mọ fún ẹ ní 80,000 lóṣooṣù kó o fi ṣe tiẹ̀ lẹ̀ ṣé ìwọ ò gbé ìlérí tó ṣe yẹn sí làákàyè wò ni ò gbé sí làákàyè kì í ṣe pé ó ní other source of income kì í ṣe pé yàn ròyàn pin miracle lè dé àánú ọlọ́run lè dé but life is not governed by miracle it is governed by principle ó wá léèyàn ṣèlérí fún ẹ pé kó resign iṣẹ́ ó wá máa fún ẹ salary 50,000 ẹni salary tiẹ̀ ó wá rọ́jú san oṣù kínní kò wá san fún ọmọ jọ̀ọ́ ṣé tí wọ́n gan bá gbé ọ̀rọ̀ tó sọ yẹn sí làákàyè wò báwo ló ṣe feel pé ó fẹ́ fulfill promise yẹn kò wá san mọ́ ó wá bẹ̀rẹ̀ sí ń bàjà did you put that promise into a plate ṣé o gbé promise yẹn sórí template pé àbí sórí table láti analyze how possible it is fúnrú ẹni yẹn láti mú irú ìlérí yẹn ṣẹ èèyàn tó ń gba 50k lóṣù tó wá ní orí resign iṣẹ́ tiẹ̀ wọ́n mọ̀ fún ọ ní 80,000 lóṣooṣù ibo ló ti fẹ́ rí tí ò dẹ̀ another source of income ó ti mọ̀ pé yẹn ìlérí agádàmbù ni ọkùnrin tó jẹ́ pé the way bó kó wọn ṣe ń ṣiṣẹ́ ó yàtọ̀ sí bára tiẹ̀ ṣe ń ṣiṣẹ́ ó wá ń fún ẹ láwọn ìlérí ó wá feel pé wẹ̀ tí ò bá ti mú lérí iṣẹ́ àsìfi kó kú ṣé ẹ rí tá a bá understand the sexual nature the psychology and sexual nature of ọkùnrin wọ́n kàn máa pa wọ́n bí adìyẹ ni wọ́n máa pa wọ́n bí adìyẹ ni imagine family irú ọkùnrin yìí position wo náà kéèyàn ní irú ọkùnrin nínú ẹbí irú máa yìí with all these things with all his profile kéèyàn ní irú èyí in a family ṣé ẹ máa sọ pé kó kú ni but kí ló dé tóbìnrin yẹn fi feel pé ó ní right láti pàdánù tó ó believe pé ó ti betray òun ọkùnrin tó máa jókòó tì wọ́n nìkan tó máa faithful sí ẹ bóyá 1 out of 10 torí ọkùnrin tó fẹ́ faithful sóbìnrin gan fúnra obìnrin gangan ni ó ní ayé ọkùnrin yẹn lára tí ìlérí yẹn tọkùnrin yẹn ò fi ní lè múṣẹ that's another thing there are a lot of